A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. John Mahama ni wọ́n ti ṣe ìbúra fún lónìí gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè Ghana níṣojú àwọn adarí lágbàáyé. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 8 oṣù kejìlá ni wọ́n kéde gómìnà àná yìí gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí lẹ́yìn tí ó la akẹgbẹ́ rẹ̀ igbákejì ààrẹ Mahamudu Bawumia níbi ìdíje du ipò ààrẹ ọdún 2024. Síwájú àkókò yìí ni Mahama ti sin orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ààrẹ kejìlá láàrin ọdún 2011 sí 2017 kí ó tó wá ọ̀nà padà sídìí agbára níbi àtúndì ìdìbò. Ọjọ́ Ajé ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu gbéra kúrò l'Ékòó láti lọ bá a kópa nínú ayẹyẹ ìyànsípò. Accra tí í ṣe olú ìlú Ghana ní ayẹyẹ ọ̀hún tí ń lọ lọ́wọ́. Níbi ọ̀rọ̀ ìyànjú inaugural speech rẹ̀ ni Mahama ti ṣe èsì pé ààrẹ Tinubu ní ààrẹ orílẹ̀-èdè Ghana, Honourable President of the Federal Republic of Ghana, sí ìyàlẹ́nu gbogbo ènìyàn bí ó ti ń gbìyànjú àti ṣe ìdánimọ̀ àwọn àlejò pàtàkì tí ó wà ní ìkàlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Alhaji Mai Gari Dingyadi lórí ìpapòdà ìyá rẹ̀ Hajiya Hauwa Abubakar. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Buhari ti ṣe àpèjúwe olóògbé Hajiya Hauwa gẹ́gẹ́ bí ẹni àwòkọ́ṣe tí ìgbé ayé rẹ̀ jẹ́rìí sí ìwà ọmọlúàbí. Hajiya di olóògbé láìpẹ́, ó sì fi ẹ̀yìn tó dára sílẹ̀ fún ẹbí àti ìlú. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Garba Shehu yọ̀ǹda lónìí ni Buhari ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí tí ó sì gbàdúrà àlàáfíà fún ẹ̀mí olóògbé. Bákan náà ni ó fi ọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí Mínísítà Dingyadi tí ó ti kọ́kọ́ sìn gẹ́gẹ́ bí Minister of Police Affairs nígbà ìṣèjọba Buhari. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àpapọ̀ afurasí 19 tí wọ́n lọ́wọ́ nínú ìjà ẹgbẹ́ òkùnkùn tí ó wáyé ní ọjọ́ Ajé ní ìlú Ọ̀wọ̀, ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Kò dín ní ènìyàn 4 tí ó di olóògbé nínú fàákájà tí ó jẹyọ láàrin ẹgbẹ́ òkùnkùn méjì láàrin ìlú. Èyí ló mú ìjọba ìpínlẹ̀ pàṣẹ kónílé-ó-gbélé curfew láàrin ìlú gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti mú àlàáfíà jọba. Kọmíṣánná ọlọ́pàá ṣe àbẹ̀wò sí agbègbè yìí kí ó tó ṣe àfihàn wípé àwọn 19 ni ọwọ́ bà lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àlàáfíà sì ti ń jọba láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adébísí Èdìónsèrè jẹ́ aláfẹ́ ènìyàn tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá. Ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú ọjọ́ 5 oṣù Kínní ọdún 2025 ni ìyá yìí jáde láyé lẹ́ni ọdún 89 ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Wọ́n sì sin ín ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí ní ọjọ́ 6 oṣù Kínní ọdún 2025 sí ilé rẹ̀ tí ó wà ní GRA Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé ni Adébísí ti gòkè àgbà di oníṣòwò ńlá. Àpèjá orúkọ rẹ̀ a máa jẹ́ ọmọbabìnrin Khadija Àbíkẹ́ Adébísí Èdìónsèrè ní Ẹlẹ́gbẹ̀dẹ́. Ó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí. Wọ́n bí ọmọbabìnrin Khadija sí ìdílé Ẹlẹ́gbẹ̀dẹ́ ní Yewa àti Ẹ̀gbáké, ìpínlẹ̀ Ògùn. Ó bẹ̀rẹ̀ iléèwé rẹ̀ ní St Andrews, Ìbàrà níbi wọ́n bí i sí. Ọmọ ọdún 10 ni Èdìónsèrè ti bẹ̀rẹ̀ iṣẹ́ òwò lábẹ́ ìtọ́ni àǹtí rẹ̀ kan tí ó darapọ̀ mọ́ ní 1945. Nígbà tí ó máa fi di ọdún 1958, ó ti di alágbàtà fún àwọn iléeṣẹ́ ńláńlá bíi John Holt, UAC, CFAO àti GBO. Àgbà olórin Ebenezer Obey ni ó fún un ní ìnagijẹ Cash Madam níbi tí ó ti kì í nínú ọ̀kan nínú àwọn àwo rẹ̀ tí ó mìlú tìtì ní 1970s tí àkọlé rẹ̀ ń jẹ́ Board Members. Bákan náà ni Yusuf Ọlátúnjí aka Bàbá-Lẹ́gbà náà gbóríyìn fún un nínú ọ̀kan lára àwo rẹ̀. Oríṣiríṣi oyè ni Cash Madam jẹ́ ní ilẹ̀ Yorùbá. Lára rẹ̀ ni ìyá Súnà ilẹ̀ Ẹ̀gbá, ìyá ọba Jọ̀gá orílẹ̀, ìyá ọba Ọ̀tà Àwórì, ìyá ẹgbẹ́ àdínì Ayétòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Adébísí jẹ́ ìyá fún ọ̀pọ̀lọpọ̀, lára wọn ni Dr. Adébáyọ̀ Adébọ̀wálé tí ó ṣe ìkéde ikú rẹ̀ lórúkọ ẹbí àti Ọ̀gbẹ́ni Abdulrahman Odùnọ́wọ̀ tí ó bá wọn ṣe ìdásílẹ̀ Radio Now 95.3 FM ní ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ-ọmọ àti ọmọ-ọmọ-ọmọ grandchildren and great-grandchildren ni ó gbẹ̀yìn Màmá Adébísí Ìdíǹṣeré alias Cash Madam. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn obìnrin ilẹ̀ Ìgbò ti pe Ààrẹ Bọ́lá Tinubu níjà kí ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ kí ó yọ̀ǹda adarí ajìjàǹgbara ilẹ̀ Biafra IPOB tí wọ́n fi sí àhámọ́ Nnamdi Kanu bí ó bá jẹ́ lótìítọ́ ni ó fẹ́ kí àlàáfíà jọba ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè. Èyí ń wáyé bí wọ́n ṣe àgbékalẹ̀ ọjọ́ 14 fún agbẹnusọ ààrẹ àná Dr. Reuben Abati kí ó kó ọ̀rọ̀ tí ó sọ tako àwọn ará ilẹ̀ Ìgbò jẹ tàbí kí ó fi ojú winá òfin. Ẹgbẹ́ àwọn obìnrin ilẹ̀ Ìgbò lábẹ́ ọ̀mbrádà Igbo Women Assembly (IWA) ni wọ́n sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfilọ́lẹ̀ ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Abia bí wọ́n ti tọpinpin ìṣòro ààbò tí ó ń wáyé ní ẹkùn sí àhámọ́ tí wọ́n túbọ̀ ń fi Kanu sí. Ààrẹ gbogbogbò lọ́ọ̀lọ́ Nneka Chimezie tí ó bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ní ìlú Umuahia sọ wípé kí ìjọba àpapọ̀ fún wọn ní àrídájú wípé ó nífẹ̀ẹ́ sí àlàáfíà ní ẹkùn wọn nípa yíyọ̀ǹda Kanu. IWA fi ẹ̀hónú wọn hàn wípé kàkà kí ìjọba àpapọ̀ ní àsọyépọ̀ pẹ̀lú Kanu àti àwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò, níṣe ni wọ́n fi Kanu sí àhámọ́. Ó wá ń lo sledgehammer lórí àwọn ajìjàǹgbara tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn lásán. Àwọn ọ̀daràn wá ń lúgọ sábẹ́ àhámọ́ tí wọ́n fi Kanu sí láti ṣe ìjàmbá. Lọ́ọ̀lọ́ Chimezie ní àwọn ti ṣe ìwádìí wọn dáradára, àwọn sì ti rí i wípé IPOB jẹ́ ẹgbẹ́ tí kìí gbé ohun ìjà olóró. Àwọn ọ̀daràn ni wọ́n ń kógọ sí abẹ́ àhámọ́ tí wọ́n fi Kanu sí láti ṣe ìjàmbá ní ẹkùn gúúsù. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti yọ̀ǹda àlàáfíà fún ẹkùn gúúsù ìlà oòrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Director General fún àjọ NYSC Brigadier General Youssouf Ahmed ti fi dá àwọn agùnbánirọ̀ lójú wípé láìpẹ́ wọn yóò bẹ̀rẹ̀ sí gba náírà 77,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù níbi ìṣísọlójú ọkọ̀ akérò staff bus tí iléeṣẹ́ Capital Express Insurance Company ṣe àgbékalẹ̀ fún wọn ní DG ti sọ wípé gbogbo ètò ti tò lórí sísan àlékún owó wọn. Ó fi dá àwọn agùnbánirọ̀ lójú wípé ohun tí ó ṣe pàtàkì sí i jù ní ààbò àti ìgbáyégbádùn wọn. Nínú ọdún 2025, gbogbo ẹ̀tọ́ tí ó tọ́ sí wọn ni wọ́n máa gbà pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.